àwọn ni wọ́n ń tọ́ wa ayé mọ̀tẹ́ ti di nǹkan táyé gbà ní ọmọ òde ojúmọ́ nígbà táwọn dàgbà pọ̀ ojú ni wọ́n fi ń tọ́ wọn àwọn ìyá yìí òòtú bẹ́ẹ̀ yọ́n bá lè jò lóhun yẹ kó máa wá yípo níbi iṣẹ́ àlejò ẹ̀sùn kí wọ́n máa fi lérú ọmọ bẹ́ẹ̀ dá. ó là kóòkì òjì ìdè ṣé kóòkì ti dé sa bí o pé kóòkì ti dé gbà ẹ̀ ó ti dé àbí ó ti dé kò tí pọ́pùlà báyìí kólà áfíríkólà àwọn ọtí yẹn a máa pọ́ǹkọ ẹ̀yà ayé ìgbà yẹn ice water la máa ń rà kò sí pure water ice water tútù kò sí pé wọ́n dìtà gan ìgò ní ọgbẹ́ nípa ice water ń bọ̀. ẹ̀yẹ wọ́n tún ní communication wọ́n tún lè pè é láì dárúkọ ẹ̀ ẹ̀sà kí ni wọ́n lò tí wọ́n bá fẹ́ pè ọmọ láì dárúkọ ẹ̀ wọ́n máa tẹ́ kọ́lé náà bí ẹ̀dá orúkọ ẹ̀dá ìmọ̀ ẹ̀ nìyẹn tó wọ́n tí wọ́n ṣe yẹ tó bá ní fọ́ọ̀dì sí wa bẹ́ẹ̀ kú alẹ́ náà máa ń nà wọ́n. akọ̀gbẹ̀ kọ́lé ṣé tí wọ́n bẹ̀yẹ̀ láì ó máa wo ìbẹ̀rẹ̀ tó rí obìnrin tọ́lá fẹ́ kó olóyè èèyàn ràdúrà bọ́ síta ṣùgbọ́n tó bá fẹ́ kó o jápa kó o lè dènà o máa béèrè wọ́tà communication wọ́n ayé ti dàdé bó o ṣe bẹ́ẹ̀ sọmọ ní ìsìn àti ẹ̀kọ́ lójú àlejò adéwọ̀n ìmọ̀ràn what happened to your eyes. ẹjẹ má tó pa ọmọ ẹgbẹ́ ọmọ lọ́dọ̀ yìí lọ ọmọ adé ń pa ọmọ olùdíje ẹjẹ má tó pa ọmọ ẹgbẹ́ ọmọ lọ́dọ̀ yìí lọ ọmọ olùdíje kí ló wá kiri